Olórí Ileegbimọ Aṣofin kú lójijì. Àgbọ́sọgbánù ni ikú olórí Ileegbimọ Aṣofin ìpínlẹ̀ Èkìtì Fúnminíyì Afúyẹ́ṣì ń jẹ́ fún gbogbo èèyàn títí di bá a ṣe ń sọ yìí. Àwọn míì kò tiẹ̀ tí ì gbàgbọ́ rárá pé ọkùnrin náà ti tẹrí gbaṣọ. Wọ́n ní irọ́ tó jìnnà sóòótọ́ ni. Èyí kò ṣẹ̀yìn bó ṣe jẹ́ pé aṣòfin yìí kò ṣe àìsàn kankan tẹ́lẹ̀. Kódà wọ́n ní òun àti gómìnà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dìbò yàn nípìnlẹ̀ Èkìtì Abíọ́dún Oyèbámíjí ni wọ́n jọ jáde láàárọ̀ ọjọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 19 oṣù yìí tí wọ́n jọ ṣàbẹ̀wò sí àwọn ojú ọ̀nà tó ti bàjẹ́ nípìnlẹ̀ Èkìtì lágbègbè Bàṣírí. Aṣòfin kan tí kò fẹ́ ká dárúkọ òun ṣàlàyé fún akọ̀ròyìn wa pé ọkàn ọkùnrin náà ló daṣẹ́ sílẹ̀ lójijì tó sì ṣubú lulẹ̀. Ojú ẹsẹ̀ náà ni wọ́n sì ṣùgbà rẹ̀ tí wọ́n gbé e lọ sílé ìwòsàn. Gbogbo ọgbọ́n ni àwọn oníṣègùn òyìnbó yìí ta láti ra ẹ̀mí ọkùnrin yìí padà, ṣùgbọ́n ẹ̀pà kò burú mọ́. Àkùkọ ti kọ lẹ́yìn ọmọkùnrin, kò padà jí sáyé, òkú rẹ̀ ni wọ́n fi sílẹ̀ sí ọsibítù tí wọ́n gbé e lọ. Aláròyé gbọ́ pé ọkùnrin náà wà níbi ìsìn onígbàgbọ́ àti ti mùsùlùmí tí wọ́n ṣe fún gómìnà tó ṣẹ̀ṣẹ̀ gbapò lẹ́kìtì. Gbogbo àwọn tí wọ́n sì rí láàárọ̀ ọjọ́ wẹ́sídẹ̀ẹ́ yìí lọ̀rọ̀ náà ń ṣe ní ààyìn. Wọn kò lè gba etí wọn gbọ́ rárá. Ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ṣàpèjúwe ọkùnrin náà gẹ́gẹ́ bí oníwà pẹ̀lẹ́, ẹni tó fẹ́ràn àlàáfíà tó sì jẹ́ aṣojú rere. Ìlú Ìkẹ́rẹ́ Èkìtì ni wọ́n ti bí Afúyẹ́ tó lo ọdún 66 lókè èèpẹ̀ kó tó jáde láyé ọ̀hún. Ó ti fìgbà kan jẹ́ kọmíṣánná fétò ìròyìn nípìnlẹ̀ náà. A gbọ́ pé ọmọ olóògbé yìí lọ́kùnrin múra láti ṣègbéyàwó láìpẹ́ sásìkò yìí ní ikú òjijì yìí wáyé. Akọ̀wé ìròyìn fún gómìnà Èkìtì Yínká Oyèbọ̀dé fìdí ìṣẹ̀lẹ̀ ikú aṣòfin Èkìtì náà múlẹ̀ fún akọ̀ròyìn wa. Taofik ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọlá ló kà á sétí ìgbọ́ yín.